mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arẹ́wúlẹ̀ Bàbá 1010 TV 2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fún gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn yín kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni ìròyìn tàsìkò yìí rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ kókó tí ń bẹ́nu rẹ̀ ṣáájú ká tó máa lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìdùnnú sí gómìnà ìpínlẹ̀ Èdó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra wọlé fún báyìí èyún Ọ̀pẹ́bọlò. Ó sì tún gbà á níyànjú láti jẹ́ adarí rere ní ìpínlẹ̀ ọ̀hún. Èmi àti igbákejì mi ò ní dalẹ̀ yín bẹ́ẹ̀ ni àìní já yín nítàn mọ́ rárá o. Gómìnà Monday Ọ̀pẹ́bọlò ló sọ èyí di mímọ̀. Wọ́n já abilékọ kan sí ìhò ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó pa ọmọ ọdún 15. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ ìyá àjọ tí abiyamọ kan àti ọmọ rẹ̀ kú sílé ìjọsìn rẹ̀ lásìkò tó ń rọbí. Àwọn agbésùmọ̀mí dáná sun oko àgbàdo olówó iyebíye ní ìpínlẹ̀ Kaduna nínú ètò mú kí àwọn àgbẹ̀ kí wọ́n júbà ìhòòrò. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìdùnnú sí gómìnà ìpínlẹ̀ Èdó ìyún Monday Ọ̀pẹ́bọlò. Ó sì gbà á níyànjú láti jẹ́ adarí rere fún gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àná ṣe jẹ́ ọjọ́ 12 inú oṣù kọkànlá ọdún tá a wà yìí tí ń ṣe dédé ọjọ́ tí wọ́n ṣe ìbúra wọlé fún ẹni tó jẹ́ gómìnà tuntun ní ìpínlẹ̀ Èdó ọ̀hún láti inú ẹgbẹ́ òṣèlú APC èyún Monday Ọ̀pẹ́bọlò tí wọ́n ṣe ìbúra wọlé fún. Báyìí náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wá ránṣẹ́ ìdùnnú tó sì tún ti ṣe bẹ́ẹ̀ gbà ní ọ̀rọ̀ ìyànjú lórí àléfà èyí tó ṣẹ̀ṣẹ̀ gùnlé yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà láti iléeṣẹ́ ààrẹ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé arákùnrin Báyọ̀ Ọ̀nànúgà tó fi ìròyìn náà léde lánàá òde yìí. Ó sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ló ti ránṣẹ́ ìdùnnú tó sì ti ṣe bẹ́ẹ̀ rán iṣẹ́ ọ̀rọ̀ ìyànjú sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èdó tuntun báyìí arákùnrin Monday Ọ̀pẹ́bọlò. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ di mímọ̀, ó ní kí Ọ̀pẹ́bọlò kó gbìyànjú láti jẹ́ adarí rere fún àwọn ènìyàn ìpínlẹ̀ Èdó ní pàtàkì jùlọ lórí ètò ìṣèjọba rẹ̀ kó jẹ́ ẹni tó jẹ́ alákòyàwó. Ó sọ di mímọ̀ pé kó má jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dìbò fún wọn kábàámọ̀ lórí ètò ìdìbò wọn náà. Ó ní kó mójútó gbogbo nǹkan tó tọ́ àti èyí tó yẹ kó sì máa rántí wípé ìfẹ́ ni àwọn ènìyàn ní sí i kó sì má já wọn nítàn mọ́ lásìkò tí ó dé orí àléfà yìí. Ó ní ètò ìṣèjọba èyí tó tẹnubodò lánàá òde yìí lábẹ́ ẹni tó jẹ́ gómìnà àná náà ní ìpínlẹ̀ Èdó Godwin Obaseki èyí tó ṣe bẹ́ẹ̀ tó tẹnubodò. Ó ní àwọn kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀ níṣe ni kí Monday Ọ̀pẹ́bọlò kó gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè máa nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìlọsíwájú sí i. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún ṣe bẹ́ẹ̀ lu àwọn àjọ elétò ìdìbò ìyún INEC ló lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí bí wọ́n ṣe ṣe ètò ìdìbò náà èyí tó wáyé ní ọjọ́ 21 inú oṣù kẹsàn-án tá a lò sẹ́yìn. Nínú ètò ti sọ di mímọ̀ wípé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí àlàáfíà èyí tó péye tó sì fi jọba lásìkò ètò ìdìbò náà. Kò sàwá gbà wọ́n níyànjú wípé bẹ́ẹ̀ ṣe ti ìpínlẹ̀ Èdó yìí tó lọ ní ìrọwọ́rọsẹ̀ ẹ gbìyànjú kẹ́ kó àkóyawọ́ nínú ètò ìdìbò èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 16 inú oṣù tá a wà yìí èyí tí ń ṣe déédéé ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí. Èmi àti igbákejì mi ò ní dalẹ̀ yín rárá bẹ́ẹ̀ la sì ní já yín nítàn mọ́. Gómìnà Monday Ọ̀pẹ́bọlò ló sọ èyí di mímọ̀ lásìkò tán ṣèbúra wọlé fún un. Lánàá òde yìí tí wọ́n ṣe ìbúra wọlé fún ẹni tó jẹ́ gómìnà tuntun ní ìpínlẹ̀ Èdó èyún Monday Ọ̀pẹ́bọlò èyí tó wáyé ní pápá ìṣeré Samuel Ogbemudia ní olúùlú ìpínlẹ̀ Èdó tí ń ṣe Benin lásìkò tí wọ́n ṣe ìbúra wọlé fún un. Ó sọ dímọ̀ wípé èmi àti igbákejì mi ìyẹn Dennis Idahosa a kò ní já yín nítàn mọ́ bẹ́ẹ̀ la kò ní dalẹ̀ yín pẹ̀lú ìfẹ́ àti inú kan tẹ́ fi ṣe bẹ́ẹ̀ tẹ́ fi yàn wá sípò
Ọ̀pẹ́bọlò ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé gbogbo ètò ẹ̀ka ìjọba ètí ó mú ìdàgbàsókè bá àwùjọ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èdó ó ní àwọn yóò gùn lé ó ní gbogbo ibi tí àwọn yóò náwó já àwọn dé ó náà ní bí àwọn yóò sì jẹ́ kí ètò ẹ̀kọ́ tó yìn koro kó wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ọ̀hún kò sàmẹ́nubà ọ̀rọ̀ ọ̀nà láti ṣe àtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ náà ló sọ dímọ̀ wípé ètò ààbò tó péye yóò máa wà ní gbogbo ìpínlẹ̀ Èdó láti lè jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n padà sí oko láti lọ́ọ́ di mọ́ ṣiṣẹ́ oko wọn lọ nínú ètò tí yóò mú kí oúnjẹ kó pọ̀ yanturu ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún. Monday Ọ̀pẹ́bọlò àti Dennis Idahosa ni wọ́n ṣe ìlérí yìí fún àwọn ènìyàn wọn lásìkò tí wọ́n ṣe ìbúra wọlé fún wọn ní olúlu ìpínlẹ̀ Èdó tí ń ṣe Benin. Wọ́n já abilékọ kan sí ìhò ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó pa ọmọ ọdún 15. Gẹ́gẹ́ bí fídíò náà bó ṣe ń já ìrìnrìn káàkiri lórí ayélujára pẹ̀lú àlàyé tí àwọn ènìyàn ṣe, ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó wáyé ní agbègbè Igbó Ukwu tí ń ṣe ìjọba ìbílẹ̀ Agụata ní ìpínlẹ̀ Anambra. Nínú àlàyé tí àwọn ènìyàn tí wọ́n wà nínú fọ́nrán náà tí wọ́n ń ṣe, wọ́n sọ di mímọ̀ wípé abilékọ tí wọ́n já sí ìhò tí wọ́n sì fi ìmọ̀ ọ̀pẹ tí wọ́n fi kọ́ lọ́rùn nínú èyí tí wọ́n ti ń pariwo lé lórí tí wọ́n sì ti ń ṣépè lépè ní kíkankíkan fún abilékọ ọ̀hún. Ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni wípé ó ṣe ikú pa ọmọkùnrin tó jẹ́ ọmọ ọdún 15 èyí tí wọ́n fi sí ọ̀dọ̀ rẹ̀. Báwo wá ní àṣírí rẹ̀ ni ó ṣe tú lẹ́yìn tí wọ́n sọ di mọ̀ pé ó pa ọmọ náà ó ní wọ́n sọ di mọ̀ wípé ó lọ sí etí sàárè níbi tí ó sin òkú ọmọ ọ̀hún sí tó sì lọ rèé bu iyẹ̀pẹ̀ rẹ̀ nínú ìgbàgbọ́ wọn. Wọ́n sọ di mọ̀ wípé iyẹ̀pẹ̀ tó lọ bù yìí òun náà ni ó fẹ́ fi ṣe ètùtù bí òkú ọmọ náà kò ṣe ní máa dà á láàmú. Àsìkò yìí gan ó ní àwọn ènìyàn ni wọ́n kẹ́fìn rẹ̀ tí wọ́n sì kà mọ́ nílẹ̀ tí wọ́n ti ń pariwo burúkú tí wọ́n sì ń kọrin ìbànújẹ́ lé lórí. Wọ́n sọ di mímọ̀ pé wọ́n já sí ìhòòhò. Wàyí o gbogbo ìgbìyànjú láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ìyún Nkega Tochukwu ní gbólóhùn wọn ló já sí pàbó nínú ètí ọ̀pọ̀ sì sọ wípé ó ṣeé ṣe kí fọ́nrán náà kí ó ti jẹ́ èyí tí ó ti ṣẹlẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ torí gbogbo akitiyan láti bá àwọn agbófinró sọ̀rọ̀ láti fi ìdí ìròyìn náà múlẹ̀ ó já sí pàbó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ṣe bẹ́ẹ̀ tẹ ìyá àjọ tí abiyamọ kan àti ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ tuntun jòjòló tó kú sí ilé ìjọsìn rẹ̀ lásìkò ìrọbí tó fẹ́ bímọ. Ìyá àjọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fọláṣadé Adékọ́lá ó ní ọwọ́ ti bàbá yìí tó sì ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ ní àtìmọ́lé àwọn agbófinró pẹ̀lú àlàyé wípé ó ṣe okùnfà ikú arábìnrin èyí tó jẹ́ Jùmọ̀kẹ́ Adésùwà àti ọmọ rẹ̀ tuntun. Wọ́n sọ di mọ̀ wípé arábìnrin Jùmọ̀kẹ́ Adésùwà yìí ó ní Fọláṣadé Adékọ́lá ni ó gbé wá sí ilé ìjọsìn rẹ̀ nínú ètò sọ di mọ̀ wípé ó ń rọbí ní ibẹ̀. Àsìkò tí arábìnrin náà tó fẹ́ bímọ ó ṣe bí ọmọ tuntun jòjòló náà tó bí tán báyìí kò pẹ́ kò jìnnà ó náà sọ di mọ̀ pé ọmọ náà ṣe bẹ́ẹ̀ ó jáde láyé nínú ìtọ́sí ní ẹ̀jẹ̀ ìbí ni kò dá lára Jùmọ̀kẹ́ Adésùwà tó sì tẹ́jẹ̀ sì jáde ní ara rẹ̀ ní yàlàyòlò nínú ètò ṣokùnfà ikú tiẹ̀ náà ní agbègbè Òkè Àró ní Àkúrẹ́ tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ondo. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni àwọn gba ìpè látọ̀dọ̀ ẹni tó jẹ́ àbúrò arábìnrin tó jáde láyé náà nínú ìtàn ti sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí. Àlàyé tí wọ́n ṣe fún wa ni wípé arábìnrin Jùmọ̀kẹ́ Adésùwà tó jẹ́ olóògbé yìí ó ní ó ń rọbí tí ó sì lọ sí ilé ìjọsìn Fọláṣadé Adékọ́lá níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé ibẹ̀ ni wọ́n ti ń rọbí fún un. Lẹ́yìn tí ó sì bímọ náà tán wọ́n sọ dímọ̀ pé Fọláṣadé Adékọ́lá ó pe ọkọ arábìnrin tó di olóògbé náà wípé mo bá yín yọ̀ ẹ́ kú oríire o, ìyàwó yín ti ṣe bẹ́ẹ̀ ó ti bí wẹ́rẹ́ lásìkò tí wọn yóò ṣe àbẹ̀wò síbi tí wọ́n ti rọbí fún arábìnrin yìí. Ó ní wọ́n rí wípé ààyè tó wà ń bẹ̀ ó ní kò dáa tó fún ènìyàn láti dúró sí débi tí abiyamọ àbí aláboyún tí ò máa rọbí nínú ààyè yìí. Wọ́n wá tẹ̀síwájú nínú àlàyé wọn pé bí wọ́n ṣe bá arábìnrin Jùmọ̀kẹ́ Adésùwà lẹ́sẹ̀ kan yẹ̀ ẹsẹ̀ kan ọ̀run wọ́n gbìyànjú láti gbé lọ sí àwọn ilé ìwòsàn èyí tó wà ní agbègbè náà. Nínú ìtàn ti sọ dímọ̀ pé ilé ìwòsàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ó kọ
Jùmọ̀kẹ́ Adésùwà tí wọn kò gbà wọlé látàrí bí àìlera rẹ̀ bí ó ṣe ti nípọn tó sì gbópọn dáa sí i. Wọ́n wá tẹ̀síwájú pé ilé ìwòsàn ẹlẹ́ẹ̀kẹni tí wọ́n ti fẹ́ gbà á ibẹ̀ náà ni ọlọ́jọ́ ti dé tó sì ti kí ilé ayé yìí ó dìgbò ṣe. Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ní Fọláṣadé Adékọ́lá ti wà ní àtìmọ́lé àwọn báyìí o níbi tó ti ran àwọn lọ́wọ́ láti ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì sọdún mọ́ pé táwọn bá ti fi ojú rí òkodoro ọ̀rọ̀ ilé ẹjọ́ lọ́kàn tí ó gbà á nítẹ̀ẹ́. Àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun oko àgbàdo olówó iyebíye ní ìpínlẹ̀ Kaduna nínú èyí tí àwọn àgbẹ̀bẹ̀ tí wọ́n ti bọ́ sínú gbèsè ńlá báyìí ní abúlé kan tí wọ́n pè ní Kwaga àti abúlé Nwanzako ìyẹn ní ìjọba ìbílẹ̀ Birnin Gwari ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní àwọn àgbẹ̀ náà ni wọ́n jọ ní ìpàdé àlàáfíà papọ̀ lẹ́yìn ọjọ́ kejì ni wọ́n jọ ní ìpàdé àlàáfíà papọ̀ nínú ètò ìjà sí pípé ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alfa Sheikh Asadu Suna ó ní ó jẹ́ aṣojú àti agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí náà nínú ètò wọn ti jọ ṣe ìpàdé àlàáfíà. Wọ́n ní sí ìyàlẹ́nu wọn lẹ́yìn bíi ọjọ́ méjì sẹ́yìn ó ní àwọn agbésùmọ̀mí náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn ìlú méjèèjì yìí tí wọ́n sì dáná sun oko àgbàdo olówó iyebíye èyí tó ti tó àsìkò fún àwọn àgbẹ̀ náà láti lọ rí ya àgbàdo náà tí wọ́n yóò sì kó èrè oko ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malam Tanko ó ní àlàyé wà wípé ó ní oko éka àgbàdo 6 nínú èyí tí wọ́n sì ti dáná sun gbogbo ẹ̀ báyìí. Yàtọ̀ sí ti Malam Tanko yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ó ní wọ́n tún ti sọ wọ́n di ẹdun arinlẹ̀ báyìí látàrí pé wọ́n dáná sun oko olówó iyebíye wọn náà. Wàyí o àwọn àgbẹ̀ náà látẹnu ẹni tó jẹ́ Malam Tanko ó ní wọ́n fi ìbànújẹ́ wọn hàn sí ìjọba ìpínlẹ̀ Kaduna àti ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn agbésùmọ̀mí yìí gbé ó ní ó ń ṣe okùn tó sì ti ń ṣe ìtọ́kasí àti ìtọ́sọ́nà fún ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ káàkiri ìpínlẹ̀ Kaduna ọ̀hún àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ní torí bí ó ṣe ṣẹlẹ̀ sí àwọn ní ìpínlẹ̀ Kaduna ó ní í ṣẹlẹ̀ ní àwọn agbègbè ibòmíì tẹ́yìn náà bá sì gbàgbé ní ilẹ̀ káàárọ̀ oòjíire oríṣiríṣi ìpèníjà ó ní àwọn àgbẹ̀ ó ní wọ́n rí ní ilẹ̀ káàárọ̀ oòjíire náà nínú ètò ìjà sí pípé àwọn Fúlàní darandaran ó ní wọ́n ti gba gbogbo àyè tí wọ́n sì ń lé àwọn àgbẹ̀ ní ìlékùlé kúrò nínú oko wọn. Àwọn abilékọ náà wọn kò tó ẹrú tó lè lọ sínú oko láti lọ rè ṣiṣẹ́ látàrí ìgbésùmọ̀mí àwọn agbésùmọ̀mí náà. Wàyí o Malam Tanko ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kaduna àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ tètè wo ojútùú sí ìṣòro àwọn agbésùmọ̀mí yìí tó di pé wọ́n ti fẹ́ sọ gbogbo àgbẹ̀ pátá di ẹdun arinlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú ojúmọ́ òmáwòrán yín ó náà ní àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́sì fi kọ́mẹ́ǹtì yín sínú àwọn ìròyìn tó bá kàn yín jù nínú àwọn ìta àmúwá yìí. Títí dìgbà náà mo kí wa pé òní àsànwàsowó àsànwàsọmọ àtàìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ó dàbọ̀ mo rí yín ná fún tásìkò yìí.